Africa Content TV. Bá ń dárúkọ pé ní Nàìjíríà jíwọ́ lọ́pọ̀ sọ́wọ́dà. Báwo bá ní ẹ máa mẹ́gbẹ́ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà tó jẹ́ pé obìnrin nìkan ní gbogbo ọkùnrin lábẹ́kan ní àlàáfíà ẹ̀rín lọ́wọ́ ní Nàìjíríà yìí bá sanwó báwa sì tẹ́lẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ la máa ń rẹ́pẹ́ oríṣiríṣi àlá bí ó pọ̀ ìpàtọ́ ìgbà àwọn sí wọn jáde. Gbogbo ẹgbẹ́ tó jẹ́ tóbìnrin a ò rí kankan wá kí ló dé fa alábàágàbà sí ni pé wọ́n máa bá ọjà ní bẹ́ẹ̀yìn òkúlẹ̀ bá a sún mọ́ aláàbò pọ́npọ́n ara wọn. wọ́n máa bá ọjà ní bẹ́ẹ̀yìn òkúlẹ̀ bá a sún mọ́ aláàbò pọ́npọ́n ara wọn. wọ́n máa bá ọjà ní bẹ́ẹ̀yìn òkúlẹ̀ láàbàká aláàbò pé wọ́n pọ́kọ́ wọn. ìyẹn ni kò ṣe kó sẹ́gbẹ́ obìnrin ní Nàìjíríà. ìyẹn ni òjò sẹ́gbẹ́ obìnrin kúnlẹ̀ lábàkà ní àlàbí ẹ̀rín lọ́nà. orí pé àti kóra wọn jọ kúnlẹ̀ lábàkà aláàbí ẹ̀ẹ́sì. but àti mẹ́ntẹ́ ni kúnlẹ̀ lábàkà aláàbí ló difficult. ó tọrọ ní a máa sọ ọ̀hún kúnlẹ̀ àbáká aláàbí bábábábá. ó tọrọ ní a máa sọ ọ̀hún kúnlẹ̀ bọ́ọ̀lù fàtọ́ aláàbí kúnlẹ̀. àti kó àwọn jọ lábàká bá a sí o. ìyẹn sì dáadáa but àti mẹ́tẹ́ ni kúnlẹ̀ àbáká aláàbí ló difficult. ẹgbẹ́ eléyìí a máa bẹ lọ́run lórí ẹ̀ kó dúró kúnlẹ̀ lábàkà ní àlàáfíà ẹ̀rín lọ ká ṣe 5 years anniversary kó má sì jà láàrin wa kíkú wọn máa pẹ́ nìkankan káàrùn wọn máa ṣẹ́ nìkankan a máa ṣe 10 years anniversary kíkú wọn máa pẹ́ nìkankan káàrùn wọn máa ṣẹ́ nìkankan àlàáfíà àbáyàkà aṣíwájú progressive ladies club ipa àṣírà àbáyàkà aláàbẹ̀nà ni wọ́n kọ́ ọmọ ìyàwó ànábẹ̀. Gbogbo ẹkún ló rà sí ẹjọ́ nǹkan déètì ní sílẹ̀ èrè lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 2018 15th of December 2018 ìkúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní àlàáfíà ẹ̀rín lọ ẹgbẹ́ àjọ kọ́lẹ̀
káàpẹ́ lóun fẹ́ pẹ́ aṣíwájú progressive ladies club pé ọdún méjì tó ń bọ̀ ọ̀la abẹ́rẹ́ àbáka aláàbẹ̀ káṣírí wọn pọ̀ ló bẹ̀dá o kárí pé kó wọn pọ̀ ló bẹ̀dá o kẹgbẹ́ má ṣe tún kakúlẹ̀ Pasuma o kókó lórí ẹgbẹ́ kó máa ń ṣàárẹ̀ o kó lórí ẹgbẹ́ o kó máa ń ṣàárẹ̀ o ògúnlẹ̀ kí gbogbo ọmọ ẹgbẹ́ o kó máa ń ṣàìsàn aláàbílà àbáàkà ìgbà wá sí ládùúgbò àdúrà wa tó mi rè sẹ́yìn aláàbílà àbáàkà aláàbí fún gbogbo ẹgbẹ́ tí bí mọ nínú ọmọ ẹgbẹ́ ọmọ òníyàn kú. báyìí etí ẹtí ibi ọsẹ ìbọn èjì bọ o Ọlọ́run fún ọlọ́kọrin àtọmọ dáadáa ọmọ àlàlùbárí kápásọ. kọ́lọ́run fún gbogbo hàn lọ́kọ gidi ọkọ tí wọ́n ní kọ́ fẹ́ kọ́ má ṣe pé ekun ilé ekun alábìrá àbáká ìgbà àwáṣẹ́lá tọ́lọ́ fún aṣíwájú progressive ladies club èmi ṣáàdúrà gáúsù mi ṣáàdúrà yẹn Kúnlé Pasuma aláàbùkẹ́ ṣáà ṣéwù mi ṣáàdúrà yẹn Kúnlé àbáká aláàbùkẹ́ ṣáà. gbogbo ọmọ pé jíwá Ọlọ́run kò ṣe dáadáa fẹ́ni kankan gbogbo wa ọlá ayọ̀ ìdùnnú ire ìmísí Ọlọ́run ẹ̀mí gbogbo aláfíà ọkọ̀ kiri ọmọ aláàánú báríkà ayọ̀ kò wá gbogbo wa wá. káàmọ́ ṣe ṣọ́kùnrin àbá àkàlà bí ó fẹ́ ìpàtọ̀ ìbá ọ̀rọ̀ sẹ́yìn lọ́mọ. àwọn obìnrin àwọn nìyá wa tá ń sọ pé tòbìnrin bá o èmi ò wí bẹ́ẹ̀ la bí ó bá Pasuma aláàbò mú káwọ́ sókè. ẹgbẹ́ dàdúgbò lọ́wọ́ ìjìká tí ó tó kẹrù ìjà jára àbọ̀ bá sọ. ẹgbẹ́ dàdúgbò lọ́wọ́ ìjìká tí ó tó kẹrù ìjà bọ̀. mo jẹ́ ń dúpẹ́. lọ́wọ́ ìjìká kúkúrọ̀ tún wà bàbá. bí ó bá sí tó kíkí àwọn ọmọ àgbẹ̀ lẹ́kọ̀ọ́ àdìjà kò múra ẹ̀ ṣe ẹkú adúró tí ìwé pamọ́. Adìjagun fún ẹkú adúró tí ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ó bá sí ìyá mi ìyá mi. ìyá mi ìyá mi ìmọ̀sọ́. ìyá mi ìyá mi ọ̀gbàzọ́ ìyá mi ìyá mi ọ̀gbàzọ́.
àwọn kúrò lólórí tó kọrin sẹ́yìn lò. àwọn kúrò.